ó yẹ ká máa kayọjọ́ wa kó lè máa fọkàn wa sípa ọgbọ́n la ṣe ń bọ́ lọ́dún èní yọ̀ fọpẹ́ f'Elédùmarè ọba tó ní kọ́dún jọ kọ́dún kò bá yín nínú ìlera pípé. Happy birthday Olusegun Tajudeen Ọmọládòṣù Àtàndá Adéorí Adéṣọlá ọkọ Láyínká akíkanjú ọkùnrin takuntakun. Ọlá alẹ́ rẹ̀ ò ní parẹ́ lórúkọ Olúwa. Èní ọjọ́ 18 oṣù kẹta làyájọ́ ọjọ́ ìbí yín ẹ kú ayẹyẹ orí kádùn ẹ ò ní fẹlẹ́ ìdágbére fáyé láṣẹ Èdùmàrè. Ẹ ó pẹ́ lókè èpẹ̀ owó baba Gbọ́lágadé Popsi Precious baba Testimony baba Victoria baba Emmanuel iṣẹ́ tó ṣe lórí ọmọ òní dalẹ́dòfo. Àtàndá ẹ̀yin lọmọ ọlọ́ba ọ̀bẹ̀dú ọ̀bànjá ọmọ asẹ̀lókè ọmọ ayíkíní bọmọ lẹ́nu ọmọ ọ̀bẹ̀dú olówó ọ̀rọ̀ Ifẹ̀ ọmọ kèǹgbèjá kèǹgbèsókun ẹmu dẹ̀rẹ̀ lọ́ba òkò tẹ́mí lẹ́hùn ò bá torí ẹni wá òun mo bá wájú torí ẹni lọ òkò tó jowú tó bẹ́lẹ̀ wìrì jowú nínú òkò rèsé ọmọ wòírà kò mọ̀ bá ẹrúkẹrú abilala lẹ́nu òkò rèsé ọmọ wòírà kò mọ̀ bá ara gbákígbá ní kẹ̀kẹ́ sàn. Ó ti yánlé àwọn bàbá tó bí yín lọ́mọ gangan nílé sàlọ́bà. Àtàndá ẹ̀yin lọ́mọ alágbàdo ìgbólóko ọmọ agbègbàdo ẹ̀wà lọ́tọ̀ tẹ̀wà ló gbó tàgbàdo ògbó ọmọ àlàdé alágbàdo ìṣáájú títílẹ̀kùn ti gbọmọ lọ́wọ́ ebi ẹ̀yin lọ́mọ ọ̀gbọ́mọlà lọ́jọ́ ìyàn ọmọ àfijọ alágbẹ̀dẹ òrọ́kin agbẹ̀dẹ òrọ́ tìmùtìmù lọ́ba lé àwọn bàbá tó bí yín lọ́mọ. Ìkòyí ẹ̀ṣọ́ ni yóò máa dílẹ̀ dogun kórìjẹ ẹ̀pẹ́ láyé Ọláyínká lónìí máa kí yín gbèdégbèjọ àmọ́ bí ọjọ́ aya rere lọ́ọ̀dẹ ọkọ ó ní kẹ́ gbó kẹ́ tọ́ kẹ́ má fẹ́lẹ́ ìsàṣemọ́ ara pápá ńlá bẹ́tu ibi gìjàgìjà là ń bẹ́kùn òjòjò ò ní ṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá máa lè kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ láyé tó ẹ̀ ní mọ sàárì ọmọ láṣẹ Ìdùmarè ẹ ó dàgbà dògbó bí ará ọ̀rọ̀ ẹ ó fọwọ́ pa ògbùrùgbù ẹ ó fèrègì jòbí tuẹ̀tuẹ̀. Olúṣẹ́gun Tajudeen Ọmọládòṣù aláṣẹ Ọbalówó electronics happy birthday sir ìgbà ọdún kan.